ó mà ṣe o Maṣinni gé ọmọkùnrin yìí lọ́wọ́ nílé iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ lógùn. àdúrà tí gbogbo èèyàn máa ń gbà ní pé ohun tá ó jẹ là ń wá ká má pàdé ohun tí yóò jẹ wá ká sì má kàgbákò. ṣùgbọ́n àdúrà náà kò ṣẹ mọ́ òṣìṣẹ́ ilé iṣẹ́ oúnjẹ ọ̀sìn kan Jeremiah Sulaimon lára bó ṣe pàdánù ọwọ́ rẹ̀ lásìkò tó ń ṣiṣẹ́ lọ́wọ́ lórí Maṣinni kan níbi iṣẹ́ náà. ilé iṣẹ́ New Hope Industry tó wà lábúlé Lọgbàrà nítòsí Owódé ìpínlẹ̀ Ogun lọmọkùnrin yìí ń bá ṣiṣẹ́. òun ló sì máa ṣiṣẹ́ lára Maṣinni náà nígbà gbogbo. lásìkò tó ń fi Maṣinni ọ̀hún ṣiṣẹ́ lọ́wọ́ ní apá kan irinṣẹ́ ọ̀hún gbá ọwọ́ rẹ̀ mú tó sì gé e dànù. ìgbé oró tí ọmọkùnrin náà ké ló pe àkíyèsí àwọn ìyókù rẹ̀ sí tí ọ̀gá àgbà ibi tí wọ́n ti ń poṣẹ́ àti alámòjútó rẹ̀ sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn ti University Babcock tó wà ní Iléṣàn Rẹ́mọ ìpínlẹ̀ Ògùn. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sọ pé ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2023 yìí ní ìṣẹ̀lẹ̀ náà wáyé tí ọ̀kan lára àwọn ọ̀gá iléeṣẹ́ ọ̀hún tó ní òun ọ̀gá àgbà ní ẹ̀ka ìgbanisíṣẹ́ administrative manager iléeṣẹ́ náà abilékọ Ìbídùn wá fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn létí ní tẹ̀sán. ìwádìí ti bẹ̀rẹ̀ ní pẹrẹu lórí ohun tó fa ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà tí ọwọ́ ẹni ẹlẹ́ni máa fi gé dànù báyẹn. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ yìí Alámùtú Abíọ́dún Mustapha ti pàṣẹ pé kí àwọn ẹbí arákùnrin yìí àti àwọn ọ̀gá iléeṣẹ́ náà pàdé ní ọ́fíìsì òun. a kò lè fẹ́ ìjàmbá kù níbi iṣẹ́ pàápàá níbi tí wọ́n bá ti ń lo àwọn ẹ̀rọ Maṣinni oníná. ṣùgbọ́n àwọn òṣìṣẹ́ ní kí wọ́n ṣọ́ra wọn kí wọ́n má lùgbàdo àwọn ìṣẹ̀lẹ̀ láabi bí irú èyí tó ṣẹlẹ̀ yìí. kì í dẹ̀ ṣègbà àkọ́kọ́ rèé tí wọ́n máa wá fi irú ìṣẹ̀lẹ̀ báyìí sùn ní tẹ̀sán. ṣùgbọ́n a fi ń dá gbogbo aráàlú lójú pé kọmíṣánná yóò rí sí ìṣẹ̀lẹ̀ tó délẹ̀ yìí. alukoro ló parí ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Aláròyé online TV.